Folakemi addition àbíná lórí ètò ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú Folakemi. Ẹ mọ̀ pé a máa ń ṣe àgbéyẹ̀wò àwọn ọ̀rọ̀ pàtàkì tó ṣe wípé a ṣe mí láǹfààní, a ṣe yín láǹfààní, pàápàá jùlọ láyé òde òní. Ìyẹn ni mo fi ń kí gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń láǹfààní láti máa gbọ́ tí ẹ̀ ń wò mí. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo bí tẹ́tí láǹfààní láti máa gbọ́ àti ètí ẹ̀sì tí ń wò wá lórí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú Folakemi. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín lẹ́ẹ̀kan kó tó di wípé mo dánu dúró, mo ní mo ṣetán, mo fẹ́ lo ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú dókítà Akinola Ọlábísí. Àlejò mi, ẹ kò dédé àsìkò yìí. Ẹ ṣeun. Dókítà Ọlábísí, Akinola Ọlábísí. Ẹ ṣeun pé wà lo ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú Folakemi. There are other drugs tó jẹ́ pé they can palliate, they can suppress and reduce, but there could still be an occurrence. Ìyẹn kò lè jẹ́ kí iye ìgbà tí attack máa wá kó reduce. Bàbá, ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé ṣó máa ràn? Is it contagious? It's not. It's not contagious. Ṣùgbọ́n àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń sá wá ní ìtọ̀ rẹ̀ ò gbọ́dọ̀ kọyàn lára. Those are the superstitions. Yorùbá. Àwọn superstitions wà ní ẹ̀. They are it can be genetic. Ìyẹn ni pé èèyàn lè jogún rẹ̀. Èèyàn lè jogún ẹ̀. Bẹ́ẹ̀ kò kí ń ràn sí àwọn èèyàn tí ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹni yẹn. Gbogbo ìtọ́ ẹni yẹn kan ẹni yẹn ọ̀kìlì kan. I think it's just for the reason of hygiene. Ṣé mọ̀? Nílò ìmọ̀ wá ní kẹ́ má jókòó sórí odó. Odó wọn fi ń gúnyán ni. Ẹ sì lè jókòó sórí ẹ̀kẹ́ sósì. So for hygiene purposes, we're not man so. Okay, má sùn wọn kíkọ rẹ̀ má kàn. Also in Yoruba land, wọ́n sọ pé èèyàn kì í fọṣọ lálẹ́, pé èèwọ̀ ni. Kò sí nǹkan kan bẹ́ẹ̀. It's just that pé tó bá fọṣọ lálẹ́ lè má fọ mọ́. Tóró ò ní rìnà dáadáa. So but they will not tell you the nitty-gritty. These are the baselines of some of the superstitious decisions taken in Yoruba land. So kò kí ń ràn. They all are genetic, or it can be genetic. Ó lè fò ìran mẹ́ta. Kó tún lọ jáde níran. Lọ jáde níran kẹrin. So ti jẹ́ family. Ó dẹ̀ lè kúrò ní ìran kejì kó lọ jáde níran kẹta. So bó ṣe máa ń rí nìyẹn. Ṣùgbọ́n wọ́n lè jogún ẹ̀. Wọ́n lè jogún ẹ̀. It's genetic, but it's not. It's not contagious. Ṣé ká wá sọ pé ṣé ẹni tó wá ní wárápá pàápàá jùlọ tó bá jẹ́ bí ọmọdé, kí ni ìlànà kíkẹ́kọ̀ọ́ wọn? Ṣé wọ́n lè kẹ́kọ̀ọ́ bí ọmọ tí nǹkan kan ṣe àbó ní bí ìpèníjà tó lè fún wọn nínú kíkẹ́kọ̀ọ́? Ìpèníjà tó lè fún wọn ni pé ọpọlọ wọn yìí ṣiṣẹ́ bó ṣe kó ṣiṣẹ́. Yes, because gbogbo bí kíní ẹ ti ń ṣe wọn. Bẹ́ẹ̀ ló ń ṣe ń reduce ọpọlọ wọn. Ó ṣe ń reduce the functionality of their brain. So and there's electrical component in the brain that tí ó bá kù díẹ̀ káàtó, the convulsion happens, then the brain drops. So you cannot imagine as many times tọmọ ẹ bá convulse, as many times the brain drops. So when you accumulate the dropping of the brains, then you know that the effectiveness of the brain is drastically reduced. So only for common monthly way. But any to an epilepsy, they live a normal life. They just live a normal life. Except that such a thing can occur. There can be an occurrence of it. So all the many psychological effects on them. Because they look around, they feel ashamed, they are psychologically dismissed, and disorganized, and they feel bad that such a thing happened to them in the glare of the public, especially those that they know. If they don't know them, they might not take it to heart, so it affects their esteem generally in their regular relational conduct. So it affects negatively their relationship with people, especially those that they know, and those within their
neighborhood or their crimes, or those that relate with their friends and visitors, perhaps in the school anyway. But they still live their normal life. Yeah. Ṣó wá ní nǹkan tó ṣe pé ó máa ń trigger bí attack yẹn, or it comes on its own, ó kàn máa wá fún rẹ̀ ni, or ó ní bóyá bí àwọn nǹkan tó ṣe predispose wọn. She understand pé okay, for example, àwọn kan gbàgbọ́ pé bóyá tí wọ́n wà níbi táriwo sí pọ̀ jù ó lè trigger, or tó bá ṣe wípé ibì kan tí kinní kan so medically ṣó ní nǹkan tó ṣe pé possibility wà tó máa ṣe, or tí wọ́n bá wà exposed to, that could trigger that attack? Yeah, intercommon for now ni pé there's an aspect of the brain when tí àìlera bá component yẹn, it triggers the attack. But kò sí any external factor tó lè jẹ́ kó trigger? Not that I know. There may be, but not that I know. Tó kó tó di pé a máa lọ lórí ètò, kí n tó bi yín ní final word yín, bóyá bí ọ̀rọ̀ ìmọ̀ràn lórí fún bí àwọn òbí tó ṣe pé wọ́n nírú àwọn ọmọ tó ń nírú challenge kẹ́ tó fún wọn nímọ̀ràn. Mo máa ń fẹ́ràn láti bi àlejò mi léèrè, you are a doctor, dókítà nìyẹn, tẹ́ ń tọ́jú àwọn ọmọ tó ṣe pé bóyá bí wọ́n ní ìpèníjà díẹ̀, ó kù díẹ̀ káàtó. Ṣùgbọ́n tí ẹ bá máa tọ́jú àwọn ọmọ tó ṣe pé wọ́n ní ìpèníjà àbí nǹkan kan, kí ni nǹkan tẹ́ máa ṣe tọ́wọ́ yín bá dilẹ̀? Like hobby? So bá dilẹ̀, máa ń lọ fún recreation. But they máa ń travel. Ẹ máa ń travel. Máa ń travel. Àjàlá ni? Tí máa ti rí opportunity máa jẹ́. Yàtọ̀ sí pé travel, kí sínú àwọn nǹkan tí mi dẹ̀ máa ń ṣe? The only sports mo ní tí mo fẹ́ràn dáadáa ni table tennis. Mo dẹ̀ máa ń gbá table tennis dáadáa tí bá ti ráyè. Ẹ máa ń gbá dáadáa. Ṣùgbọ́n máa ń sábà náà yẹn, tó rẹ̀yìn dókítà yẹn ní ráyè láti máa train. No, wọn kì í nà mí o. Bí ká máa ka 20 sí 2 fẹ́ yìí. Ẹ̀yin mo gbá dáadáa. Tí wàá lè jẹ́ bí kò sí pa máa lọ lórí ìṣẹ́jú 15 pẹ̀lú Folakemi fún tèmi, kí ni bí ọ̀rọ̀ ìmọ̀ràn tẹ́ni, pàápàá jùlọ fún bóyá bí àwọn òbí tó ṣe pé wọ́n ní àwọn ọmọ tó ní ìpèníjà yìí? Ìmọ̀ràn mi fáwọn òbí ni pé kó tó di pé ọmọ ní ìpèníjà, kọ́ wọ́n wà ní ìpèníjà rẹ̀. Ìmọ̀ràn mi fáwọn òbí ni pé tó bá wà nínú oyún, kí wọ́n ṣe jẹ́jẹ́, kí wọ́n mọ irú oúnjẹ tó máa jẹ, kí wọ́n mọ irú oògùn tó máa lò, kó má ṣe oògùn lò, because gbogbo tó bá fi sẹ́nu, òun lọmọ tó wà nínú wọn náà fi sẹ́nu. Gbogbo tó bá wọnú wọn ló ń wọnú ọmọ tó wà nínú wọn. Ọmọ dẹ̀ nìyí, ó ṣẹ̀ṣẹ̀ ń fọ́ọ̀mù ni. So tó bá mu ọtí, ọmọ yẹn náà mu ọtí. Ọmọ yẹn ò dẹ̀ lágbára ọtí, ara ẹ̀ ò lè gbé ọtí. So tọ́tí bá wọ ara ọmọ, ó máa di nǹkan mí ìsọmọ lára. So tó bá máa bí ọmọ, ìpèníjà máa wà. Kó má mu sìgá, kó má lo ògùn tó yẹ kán lò. Ògùn tí dókítà bá kọ fún wọn pé kán lò ní kán lò, kó má sì ṣì lò. Àsìkò tó bá sọ fún wọn pé kán lò ní kán lò. Tó bá lè wà lóyún, kán máa lọ hospital. Tí wọ́n bá bí ọmọ tó mọ̀ bá ké lẹ́sẹ̀kẹsẹ̀, kí wọ́n fura. Ó mì bí nǹkan tán ti ṣẹlẹ̀. Tí wọ́n bá ní labour prolongation, bóyá wọ́n labour jù, kán fura. Torí gbogbo àwọn nǹkan yìí ló máa affect ọmọ yẹn tó bá dé. Tí wọ́n bá ní jaundice, kán fura. Hospital lè treat o, it might not be a perfect treatment. So the residue or the remnant of the jaundice can go and wait for the child against the child's milestone. So ó dẹ̀ lè cause ìpèníjà. Then kán kíyèsí tí ọmọ bá ṣe ń dàgbà, kó má yẹ kó máa ṣubú. Anybody lè gbé ọmọ wọn lọ́wọ́,
kọ́mọ bọ́ lọ́wọ́ wọn kó ṣubú wọ́n lè bá wọn sórí bẹ́ẹ̀ kọ́mọ ṣubú tó bá dẹ̀ borí lọlẹ̀ orí yẹn ó máa fa jàǹbá fórí tí jàǹbá bá sì ti dé borí ó máa dé bá gbogbo ara so tó bá dẹ̀ rí pé ìgbéníjà wà kọ́ má deny ẹ̀ many parents they deny some of these problems with their children. Àwọn míì wọ́n á sọ pé ọmọ máa tó bá ti ń dàgbà ó máa kúrò kò kí ń kúrò ó máa ń di from primary problem ó máa di secondary problem tó bá ti di secondary problem it becomes much more expensive to handle expensive in all ramifications bóyá owó ni o bóyá ara níná owó níná ara bóyá níná relationship many of these issues have resulted into marital discourse so mother and father, they just go their separate ways. So everybody is wondering. So blame game hour because one case. And then come to bad ní ti bàbá ẹ̀. Ètí ò dá ní ti ìyá. Because ìyá ló tí nǹkan bá ti wrong, ìyá ló kọ̀ ṣe tó ṣe bàbá. So gbogbo àwọn kìíní kàn dẹ̀ tètè wá kàn wá jòsí kàn wá treatment kàn má dé mọ́ra kàn tètè wá because early detection will help with early intervention. Early intervention will help with early address or like treatments. Let's say they get the detection. No, early intervention. Early intervention in treatment. So which will give a better outcome. So and we have seen cases of all these children they get better. They have gone through universities, they are out, they are working. And they are fine. And they are fine. We love international conference on the state of Sabah, in Malaysia, Sabah has yes, 2011. I want to work over the conference. One of them, only Benija, an associate professor in Arizona University, in America, Lotiwa. Fantastic delivery. Ó ní ìgbéníjà. So gbogbo àwọn nǹkan yìí kíkè sára and ìjáfara léwu. God bless. Ẹ ṣeun gan ni ẹ yára lé mo lérò pé ẹ tún ti rí ẹ̀kọ́ kan tàbí méjì kan lórí ètò yín ètò ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú àlejò mi dókítà Akinola Ọlábísí. Dókítà ẹ ṣeun pé gbọ́ ọlájì ìjòkó ní àlérò pé tàbá tó kọlẹ̀ fún yín lọ́jọ́ mi ẹ ṣì fún wa. Tẹ́lá ti mú mi lọ. So níbẹ̀ láti wà màdàn dúró lórí ètò fún tọ́sẹ̀ yìí ó dẹ̀ máa ń sọ fún yín tẹ́ bá fẹ́ máa ṣe kóríyá fún ètò ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú Fọlákẹ́mi ẹ like ẹ comment ẹ subscribe ẹ dẹ̀ tún máa share á jẹ́ kó jẹ́ kóríyá fún ìtẹ̀síwájú ètò yìí títí ọjọ́ mẹ́jọ tá tún máa ṣe alábàápàdé àlejò mìíràn lórí kókó pàtàkì sí ya.